sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán àfẹ̀yìntẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Ìrírí Ayé TV àwa làgbà. Ǹjẹ́ yín jẹ́ mọ̀ wípé béèyàn bá láàlá yálà àlá rere ó ní láti ṣe àwọn sàrá kan kí ohun rere tó rí lójú àlá yìí kó lè wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ náà ni bí èèyàn bá láàlá burúkú ó ní láti ṣe àwọn sàrá kan kí ohun burúkú tó rí lójú àlá yìí kó má bàa jálù. Ẹ gbọ́ náà, irúfẹ́ àwọn sàrá wo ló yẹ kí èèyàn máa ṣe téèyàn bá láàlá burúkú àbí àlá rere? Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Màá mú àpẹẹrẹ púpọ̀ wá fún yín lórí ètò yìí lọ́jọ́ tèní, torí ohun tó o bá rí lójú àlá rẹ̀ òun ni ó sọ irú sàrá tó yẹ kó o ṣe. Ẹ jẹ́ ń bọ́ ságbami ètò ní ràbájì gan. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Àní àwọn àgbà bọ̀ wọ́n ní ohun tó dára ń fẹ́ àdúrà, bẹ́ẹ̀ náà ni ohun tó kù díẹ̀ káàtó òun náà ń fẹ́ àdúrà. Òótọ́ ni bẹ́ẹ̀ náà lórí ní ti àlá lílá. Àlá rere ń fẹ́ sàrá, bẹ́ẹ̀ náà ni àlá burúkú náà ń fẹ́ sàrá. Síwájú náà ẹ jẹ́ ń dárúkọ mi fẹ́yìn tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́. Orúkọ mi ò tí ì yípadà, Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà. Ọmọ oníjà kòmànà yín náà rèé lórí ètò. Mo kí gbogbo ẹ̀yin fáǹsì wa nílé lóko lájò àti lẹ́yìn òde. Ẹ ṣeun ẹ kú ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kanòjọ̀kan lórí ìkànnì Ìrírí Ayé TV àti orí ìkànnì Ohun Ìfẹ́ Sọmídà TV. Ọba mi Àláwùrábí kò nípa náà fẹ́ ọ̀hún. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ẹ fẹ́ ṣèwádìí nípa ìràwọ̀ yín àbí nípa àkọsẹ̀jáyé yín àbí ìtumọ̀ àlá náà lẹ́fẹ́, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ìyẹn lórí nọ́mbà mi tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́sì mọ́ gbàgbé láti máa bá a pín kiri fún àwọn èèyàn yìí kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa làgbà. Síwájú náà mo kí gbogbo ẹ̀yin fáǹsì mi nílé lóko lájò àti lẹ́yìn òde tẹ́ fún wa ní nǹkan àwẹ̀, ẹ̀yin náà tẹ́ fún wa ní nǹkan ọdún. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ibi tẹ́ ti rí tẹ́ ti ná fún wa, Ọba mi Àláwùrábí kò ní jẹ́ tán níbẹ̀, ẹ bá ń ṣàmì. Àwa la ṣe àwẹ̀ tọdún yìí, tọdún tí ń bọ̀ kò ní bá wa nínú gbèsè, ẹ bá ń ṣàmì àdúrà. Gbogbo ẹ̀yin náà tẹ́ ṣàdéhùn fún wa yín pé fún wa ní nǹkan àwẹ̀ àti nǹkan ọdún. Ẹ mọ́ ròyìn pé àwẹ̀ ti lọ àbọ́dún ti lọ, ẹ̀ ní fún wa mọ́ o. Kò sígbà tá a lè gbẹ̀bùn lórí ètò yìí. Gbogbo ibi tẹ́ ẹ wá ran kan orí ọ̀hún sí àti ibi tẹ́ ẹ ran kan orí ọ̀hún sí, Ọba mi Àláwùrábí kó jẹ́ ẹ borí ọ̀hún níbẹ̀, ẹ bá ń ṣàmì àdúrà. Mo sọ tẹ́lẹ̀, mo ní ohun tó o bá rí lójú àlá ni ó sọ irúfẹ́ sàrá tó yẹ kó o ṣe. Fún ìdí èyí, màá mú àpẹẹrẹ àlá bíi 4 wá sí orí ètò yìí, màá sì sọ àwọn sàrá tó yẹ kẹ́ ẹ ṣe fún un. Ìwọ náà tó o bá rí nǹkan kan lójú àlá, ohun tó rí lójú àlá yìí, ìṣe ni kó o pè wá kó o ṣàlàyé rẹ̀. A mọ̀ irúfẹ́ sàrá tó yẹ kó o ṣe, a sì máa àdúrà tó yẹ kó o ṣe kí nǹkan tó rí lójú àlá yìí bó jẹ́ nǹkan rere ni kó lè wá sí ìmúṣẹ, bó jẹ́ nǹkan aburú ni kó má bàa wá sí ìmúṣẹ fún ẹ. Àmọ́ ẹ mọ́ gbàgbé, àìwò àlá ní ọ̀fẹ́ o. Bí a bá wo ìtumọ̀ àlá fún yín, ẹ san òbí rẹ̀, ó ti yé yín báyìí. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn aláboyún náà. Gbogbo ẹ̀yin aláboyún tẹ́ ẹ mọ́ ń sùn tẹ́ ẹ mọ́ ń lálàá, ẹ wá gbọ́ èyí tí mo fẹ́ sọ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn, amójú ẹ̀rọ mi ń ṣẹ́wọ́ sí mi, ẹ jẹ́ n gbọ́ ohun tó fẹ́ sọ. Bàbá Kóredé Ohun Ìfẹ́ Sọmídà, ó yá ṣígàbà. Bẹ́ẹ̀ ni amójú ẹ̀rọ mi ní kí n já yín sí pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok, ẹ lè darapọ̀ mọ́ wa lórí TikTok. Bẹ́ẹ̀ bá ti dé orí TikTok, ẹ tẹ Ohun Ìfẹ́ Sọmídà, Ohun Ìfẹ́ Sọmídà yóò gbé wa fún yín. Tó bá ti gbé wa fún yín, ẹ fọ́lò wa níbẹ̀, ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ tún lè darapọ̀ mọ́ wa lórí Facebook. Ẹ bá ti dé orí Facebook, ẹ tẹ Ohun Ìfẹ́ Sọmídà, Ohun Ìfẹ́ Sọmídà, tó bá ti gbé wa fún yín, ẹ fọ́lò wa níbẹ̀. Ètò ọlọ́kanòjọ̀kan náà lẹ́ẹ̀mọ̀ bá pàdé lórí àwọn ìkànnì yìí. Ìwọ aláboyún, wọ́n ní tó o bá sùn, tó o bá rí i pé òjò ṣú dúdúdú lójú àlá yìí, ẹ̀yin náà ti mọ̀ tójò bá fẹ́ rọ̀, ẹ̀ṣú òjò yóò kọ́kọ́ wá ná, bí gbogbo yóò wá dúdú bìbìbì. Wọ́n ní tí aláboyún bá sùn tó bá rí i pé òjò ṣú dúdúdú lójú àlá yìí, wọ́n ní àlá ayọ̀ ni. Ìtumọ̀ rẹ̀ sì ni pé kò ní sí ìdààmú fún aláboyún yìí ní ọjọ́ ọ̀kúnlẹ̀ rẹ̀.
wọ́n ní wẹ́rẹ́ ni aláboyún yìí yóò bímọ yìí ní ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ ṣùgbọ́n kí aláboyún yìí kó kún fún àdúrà kó sì ṣe sàrá tí a fẹ́ sọ yìí. Kí ni sàrá ọ̀hún? Wọ́n ní kí aláboyún yìí kó wá àwọn bọ̀m̀bọ̀n ìyẹn àwọn sweet lóríṣiríṣi kó sì wá àkàrà òyìnbó àwọn bisikíìtì lóríṣiríṣi kó fi ṣe sàrá fún àwọn ọmọ wẹ́wẹ́. Wọ́n ní tó bá ti lè gbé àwọn ìgbésẹ̀ yìí wẹ́rẹ́ báyìí náà ni ó gbọ́ ní ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀ torí ẹnìkan kì í gbẹ̀bí ewúrẹ́ ẹnìkan kì í gbẹ̀bí àgùntàn. Ọjọ́ ìkúnlẹ̀ ẹnì kọ̀ọ̀kan yóò ní ìṣòro ẹ bá ń ṣàmì àdúrà. Ìrírí Ayé TV, àṣà wa, èdè wa. Lára àlá tí mo tún fẹ́ mú ìtumọ̀ àti sàrá rẹ̀ wálé ní òun náà ní pé wọ́n ní tí èèyàn bá sùn tó bá lálàá pé òun wà níhòòhò ọmọlúàbí lójú àlá àbóhùn wẹ̀ níta gbangba lójú àlá àbóhùn sáré lọ jànàjànà níhòòhò ọmọlúàbí lójú àlá wọ́n ní àlá burúkú ni. Àpẹẹrẹ burúkú sì ní pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ní àṣírí rẹ̀ máa tú lójú ọmọ aráyé. Gbogbo àná la sì ń gbàdúrà pé kọ́lọ́hún mọ́ tú wa láṣìírí. Àṣírí tèmi ò ní tú, àṣírí tiyín náà ò ní tú, àṣírí gbogbo wa ò ní tú. Wọ́n ní ẹni tó bá lá irúfẹ́ àlá yìí kó tẹra mọ́ àdúrà dáadáa kó sì ṣe sàrá tá a fẹ́ sọ yìí. Wọ́n ní ẹni tó lá irúfẹ́ àlá báyìí kó mú aṣọ tó fẹ́ràn jù nínú àwọn aṣọ rẹ̀ kó fi ṣe sàrá fún ẹnikẹ́ni yálà ọkùnrin ni àbóbìnrin ni ọmọdé ni àbí àgbà ni kó fi aṣọ yìí kó fi ṣe sàrá fún kí irúfẹ́ àjálù burúkú yìí kó má bàa jálù. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Ẹ jẹ́ n tó sáré mú kàn sí gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá fẹ́ bi mí ní ìbéèrè àbẹ́ fẹ́ ṣèwádìí nípa nǹkan kan ẹ pè mí sórí nọ́mbà mi tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. Wọ́n ní tí èèyàn bá lálàá yín pé òun mu mílíkì lójú oorun ìyẹn ṣé lẹ́ẹ̀lẹ́ mọ́ ń pè é bóyá lẹ́ẹ̀pìkì àbí lẹ́ẹ̀jàgó àbí oríṣiríṣi lẹ́ẹ̀ náà ló wà. Ó bá lálàá yín pé òun mu lẹ́ẹ̀ lójú àlá ẹ jẹ́ ń pè lédè Yorùbá bóyá òun mu wàrà torí wàrà náà fi ń ṣe lẹ́ẹ̀ àbí mo parọ́. Mo kíyà mi Ajá Bẹ̀kẹ́ Ajá Sọ́bírà Àfọlábí bàbá yàtọ̀ láti Paris lọ́hùn-ún. Wọ́n ní téèyàn bá lálàá yín pé òun mu wàrà lójú àlá àbí mílíkì ní kí n pè é àbí lẹ́ẹ̀. Wọ́n ní irúfẹ́ ẹni báyìí àlá rere ló lá. Ìtumọ̀ rẹ̀ sì ní pé nǹkan dùnnú àti ayọ̀ máa ṣẹlẹ̀ sírúfẹ́ ẹni báyìí ní kòpẹ́kòpẹ́ kí ẹni tọ̀hún kó gbìyànjú kó ṣe àdúrà kó sì ṣe àwọn sàrá tá a fẹ́ sọ yìí. Wọ́n ní kí ẹni yìí kó gbìyànjú kó wá àgbàdo funfun àti ọkà bàbà funfun bẹ́ẹ̀ náà ni kó wá ìrẹsì tútù kó ro gbogbo àwọn kinní yìí pọ̀ kó fún un sílẹ̀ ní àárọ̀ kùtùkùtù. Ẹ̀yin náà ti mọ̀ tá a bá fún un sílẹ̀ ní àárọ̀ kùtùkùtù oríṣiríṣi àwọn nǹkan ọ̀sìn ni ó jẹ́ ẹdìyẹ lè jẹ́ pẹ́pẹ́yẹ lè jẹ́ ẹran lè jẹ́ àwọn nǹkan ọ̀sìn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n jẹ́. Wọ́n ní irúfẹ́ sàrá báyìí kí ẹni yìí kó gbìyànjú kó ṣe é kí ayọ̀ àti ìdùnnú ọ̀hún kó lè tẹ̀ lọ́wọ́ ní wàrà ń ṣèṣà. Ìrírí Ayé TV, àwa làgbà. Ọ̀kan wà ń bí amójú ẹ̀rọ mi ní kí n fún ẹ̀yin obìnrin tẹ́ wà létí ìgbọ́ wọ́n tiẹ̀ ti ní mo fẹ́ràn obìnrin púpọ̀. Ẹ̀yin obìnrin tẹ́ wà létí ìgbọ́ wọ́n ní tẹ́ ẹ bá sùn tẹ́ ẹ bá wá lálàá yín pé wọ́n ń bá yín tú irun orí yín lójú àlá. Irun èyíkéyìí tó lè jẹ́ wípé o sùn ó sàrí pé wọ́n ń bá ẹ tú irun yìí lójú àlá. Wọ́n ní àlá ayọ̀ ni àlá dùnnú sì ni. Ẹ wá jẹ́ kí a gbọ́ ìtumọ̀ rẹ̀. Ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ní ògo ayé rẹ̀ máa buyọ̀ wàá sì rí nǹkan rere gbà ní kòpẹ́kòpẹ́. Wọ́n ní kó wá gbìyànjú kó o ṣàdúrà kó o wá ṣe sàrá tá a fẹ́ sọ yìí. Wọ́n ní kó o wá nǹkan dúdùn oríṣi mẹ́ta tá a bá sọ nǹkan dúdùn oríṣi mẹ́ta o bá mú ọsàn nǹkan dúdùn ni àbí o bá mú àkàrà òyìnbó nǹkan dúdùn ni àbí o bá mú àwọn nǹkan dúdùn náà wà lóríṣiríṣi ó ti yé yín. Wọ́n ní kó o wá oríṣi mẹ́ta kó o wá fi owó sórí rẹ̀ tó o bá fi owó sórí rẹ̀ fi ṣe sàrá fún ẹnikẹ́ni kí oore ayọ̀ àti oore ìdùnnú yìí kó lè tẹ̀ ẹ́ lọ́wọ́ ní wàrà ń ṣèṣà. Ìrírí Ayé TV, ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Ẹ wò ó mélòó la fẹ́ kà nínú àwọn àlá oríṣiríṣi àlá náà là ń lá lójoojúmọ́. Mo sì ti sọ tẹ́lẹ̀ mo ní ohun tó o bá rí lójú àlá ni ó sọ irúfẹ́ àdúrà àti sàrá tó yẹ kó o ṣe. Gbogbo àlá tẹ́ ẹ bá lá tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa rẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ọ̀rọ̀ ní kẹ́ ẹ sọ ẹ mọ́ pè mí mo ní ìpè yín àmọ́ dà mí láàmú ẹ sọ̀rọ̀ ránṣẹ́ sí mi lórí WhatsApp
pẹ̀lú nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó plus 229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ plus 229 97 74 76 51 kẹ́sì mọ́ gbàgbé láti mọ bá a pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ wo ibi tí wọ́n kọ sàbọ̀nẹ́ ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí tó bá tún kù níbẹ̀ ẹ tí darapọ̀ mọ́ wa nù ẹ bá wa tẹ̀ ẹ́ ní kété tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ kò ní sí ń bẹ̀ mọ́ ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa làgbà. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn lékelèké mi ṣetán rèlú ìkẹfùn mi mọ̀ fẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà o ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o Muhammadu Akóredé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tàrùn ìpàdé mi àti yín ó tó di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Àgbàlẹ́tò ọmọdé lawó Ìrírí Ayé TV àwa làgbà.